oh mania, emi oh mabioga. Iwa sa mashati emi oh mabioga. Emi oh mania, emi oh mabioga. Iwa sa mashati emi oh mabioga. Emi oh mania, emi oh mabioga. Iwa sa mashati emi oh mabioga.
Almighty. I thank you, Lord. I thank you, Lord. I thank you, Lord, Jehovah Almighty. I thank you, Lord. I thank you, Lord. I thank you, Jehovah Almighty. I thank you, Lord. I thank you, Lord. I thank you, Jehovah Almighty. Go away, Ọba tó gbàjọba lọ́ba sábà rẹ̀. Ọba tó gbàjọba lọ́ba sábà rẹ̀. Ogo rare o, sábà rẹ̀. Ogo rare o, sábà rẹ̀. Ọba tó gbàjọba lọ́ba sábà rẹ̀. Ọba tó gbàjọba lọ́ba sábà rẹ̀. Èmi ò rí orí o, Ọlọ́run mi ṣùgbọ́n oríṣẹ́ rẹ̀ láyé mi. Èmi ò rí orí o, Ọlọ́run mi ṣùgbọ́n oríṣẹ́ rẹ̀ láyé mi. Àyà fásọ̀gbà Ọlọ́run mi wípé wá. Àyà fásọ̀gbà Ọlọ́run mi wípé wá. Èmi ò rí orí o, Ọlọ́run mi ṣùgbọ́n mo ríṣẹ́ rẹ̀ láyé mi. Èmi ò rí orí o, Ọlọ́run mi ṣùgbọ́n mo ríṣẹ́ rẹ̀ láyé mi. Àyà fàṣọra Ọlọ́run mi wípé wá. Àyà fàṣọra Ọlọ́run mi wípé wá. Agbára mi, ìmọ̀ iṣẹ́ ti tóbi mi, lẹ́ṣẹ̀ dá mi sí o bàbá, lẹ́ṣẹ̀ dá mi sí o bàbá. Kìí ṣe mi máa ń ṣe, kìí ṣe agbára mi, ìmọ̀ iṣẹ́ ti tóbi mi, ẹ ṣe dá mi sí o bàbá, ẹ ṣe dá mi sí o bàbá. Adé òjò olóde, ojúbọ lórí ògo, bàtà ògo ló wọ̀, aṣọ ògo ló fi bò wá, iṣẹ́ tí a sọ rẹ̀ kìkì ògo kìkì ògo. Adé ògo lóde, ojúbọ lórí ògo, bàtà ògo ló wọ̀, aṣọ ògo ló fi bò wá, iṣẹ́ tí a sọ rẹ̀ kìkì ògo kìkì ògo. Orúkọ Jésù lẹ́mẹ̀ta Olúwa mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ fún oore fàtà náà lórí ayé mi láti lè wà níwájú rẹ ní ẹ̀kan sí ní ìdájí bàbá gba ọpẹ́ àti èmi àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù,
ní orúkọ Jésù. Bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ, mo sọ wípé ṣe èyí fún àǹfààní láti tún fún mi láti lè wà níwájú rẹ ní ìdájí ní ọ̀tún àyè láti lè yìn ọ́, láti lè gbọ́ orúkọ rẹ ga, láti lè dúpẹ́ lọ́wọ́ rẹ, láti lè gbọ́ ohùn rẹ àti ọ̀rọ̀ rẹ, láti lè gba ìtọ́ni àti ìkọ́ni àti darí ọ̀tún àyè láti lè jẹ́ alágbára nínú rẹ. Ògo ni fún orúkọ rẹ bàbá, ògo ni fún orúkọ rẹ ọmọ, ògo ni fún orúkọ rẹ mímọ́. Ọba ayérayé bàbá gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn. Ní gbogbo ọ̀nà mo yìn ológo, mo gbọ́ orúkọ rẹ ga, mo fọpẹ́ àti fọpẹ́ mo sọ pé o ṣé nítorí pé àánú rẹ dúró láì tó pé fẹ́rẹ̀ bọ̀ bá gba ọpẹ́ àti ní orúkọ Jésù. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Orúkọ Jésù mẹ́ta Ọlọ́run àánú, oore-ọ̀fẹ́ àti ojú rẹ ni mo béèrè fún. Dá mi láre nínú àánú àti oore-ọ̀fẹ́ rẹ. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí nínú ìpéjọpọ̀ tí àárọ̀ yìí. Àdúrà rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bàbá ọmọ mi mọ́ àánú, oore-ọ̀fẹ́ àti ojú rẹ àti ìyọ́nú ni mo béèrè fún. Bàbá dáríjì mi, ṣàánú fún mi, dá mi láre nínú ìpéjọpọ̀ tí àárọ̀ yìí. Jẹ́ kí n rí ìyanu rẹ, jẹ́ kí n rí ọwọ́ agbára rẹ, jẹ́ kí n rí títóbi rẹ. Bàbá dá mi láre ní gbogbo ọ̀nà, fi wà láàyè rẹ ṣe tèmi yá ṣe pé Olúwa jẹ́rìí gbogbo agbára rẹ, ṣùgbọ́n ọgbọ́n rẹ ga ju gbogbo orúkọ rẹ. Ògo ni fún orúkọ rẹ bàbá. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Amen. Anka nínú ìwé Jòhánù orí 9 ẹsẹ̀ kìíní dé kẹta. Ìhìnrere ti Jòhánù orí 9 ẹsẹ̀ 1 dé 3. Wọ́n ka ọ̀rọ̀ Ọlọ́run. Bí ó sì ti kọjá lọ, ó rí ọkùnrin kan tí ó fọ́jú láti ìgbà ìbí rẹ̀ wá. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bi léèrè wípé olùkọ́ni, ta ni dẹ́ṣẹ̀, ọkùnrin yìí tàbí àwọn òbí rẹ̀ tí a fi bí ní afọ́jú? Jésù dáhùn pé kì í ṣe nítorí tí ọkùnrin yìí dẹ́ṣẹ̀ tàbí àwọn òbí rẹ̀, ṣùgbọ́n kí a lè fi iṣẹ́ Ọlọ́run hàn lára rẹ̀. Amen. A sọ fún wa nínú ẹsẹ̀ bẹ́ẹ̀ ni wípé Jésù kọjá lọ, ó wá ṣalábàápàdé ọkùnrin kan tó fọ́jú láti ìgbà tí a ti bí. Ìyẹn pé òun tiẹ̀ àbí òun ní afọ́jú tiẹ̀ ni àtìgbà tí a ti bí yẹn, láti inú oyún lòun ti fọ́ lójú. Àwọn ọmọ ẹ̀yìn wá béèrè wípé ta lẹni tó ṣẹ̀, ṣé ọkùnrin yẹn ló ṣẹ̀ ni àbí àwọn òbí rẹ̀ ni wọ́n ṣẹ̀ tó fi jẹ́ wípé kíni láti inú oyún òun fi fọ́ lójú. Ìdáhùn Jésù nílé yìí wípé kì í ṣe pé ọkùnrin yẹn ṣẹ̀, kì í ṣe pé àwọn òbí rẹ̀ ṣẹ̀, kò sí ẹnì kankan tó ṣẹ̀, ṣùgbọ́n láti lè fi títóbi àti iṣẹ́ ìyanu Ọlọ́run hàn látara rẹ̀ ni. Amen. Ọ̀pọ̀lọpọ̀ gbà èmi àti ẹnì kọ̀ọ̀kan wa nínú làkọjá wa àmọ́ bira wa léèrè wípé kí ló tó yìí, ta ni mo ṣẹ̀, kí ni tí mo ṣe tó burú, ta ló ṣẹ̀ tó jẹ́ pé ara tèmi ni wọ́n ti ń yọrọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n Jésù fẹ́ kí ó yé èmi àti Ọlọ́run fẹ́ kó yé èmi àti lónìí. Ó ṣeé ṣe kó yẹ pé lóòótọ́ àti lódodo àwọn kan ti ṣẹ̀, àwọn kan ti ṣe àìdára, àwọn kan ti hùwà búburú ṣáájú. Ìwọ gẹ́gẹ́ fúnra rẹ ó ṣeé ṣe kó ti hùwà búburú ṣáájú. Èmi gẹ́gẹ́ fúnra mi ó ṣeé ṣe kí n ti hùwà búburú ṣáájú. Ṣùgbọ́n tó yẹ pé lẹ́yìn ọ̀rẹ̀yìn mo wá padà sí iwájú Ọlọ́run, mo sì bẹ̀rẹ̀ sí rìn níwájú Ọlọ́run. Èyí ò túmọ̀ sí wípé kí àjẹni tó wà nínú wàhálà. Ṣùgbọ́n ohun kan tí mo fẹ́ kọ́ tọ́lọ̀ fẹ́ kọ́ dá lójú ni wípé gbogbo àwọn ìṣe táwọn yẹn ti ṣe ṣáájú yẹn, gbogbo ẹ̀ṣẹ̀ táwọn yẹn ti ṣe ṣáájú yẹn, ìyẹn kọ́ ló kó wa sínú wàhálà, bí kò sí wípé ká lè bá fi títóbi Ọlọ́run hàn nínú ayé wa. Ìyẹn pé ìtọ́ ńlá kọjá, ìtí mo ńlá kọjá, ìtò ń dojúkọ, ìtí mo ń dojúkọ lónìí láti fi sọ mí dá lágbára àti láti mú kí ògo kó jẹ́ títí Ọlọ́run ni. Àwọn tá a lè sọ wípé kì í ṣe láti fi ògo Ọlọ́run hàn, ṣùgbọ́n tó yẹ pé nítorí pé ìwà ọwọ́ wọn àbí iṣẹ́ ọwọ́ wọn àbí ìrìn àjò wọn ló kó wọn sínú wàhálà yẹn. Àwọn tí wọn ti gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà,
àwọn tí wọ́n ti padà sọ́dọ̀ Ọlọ́run láti máa rìn nínú ìfẹ́ àti àṣẹ rẹ̀, láti máa pa ọ̀rọ̀ rẹ̀ mọ́ àti láti máa ṣe gẹ́gẹ́ bí ó ṣe béèrè fún lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Ṣùgbọ́n níwọ̀nba tí èmi àti ẹ tá ti gbégbèsè láti padà síwájú Ọlọ́run, láti máa rìn nínú ìfẹ́ Ọlọ́run, láti máa jẹ́ ti Ọlọ́run àti láti jẹ́ létí ọmọ èyí tó ń pa òfin àti àṣẹ Ọlọ́run mọ́, àti kó lára àwọn tó jẹ́ wípé kí ni ẹ̀ṣẹ̀ lè máa dágúnlẹ̀, àti kó lára àwọn tó jẹ́ wípé kí ni ègún lè máa dá dúró, àti kó lára àwọn tó jẹ́ wípé kí ni ọ̀tá àwọn ẹni bí ani búburú wọ́n lè máa dí lọ́wọ́ láti débi gíga. Àṣì lára wọn mọ́, nítorí pé a ti jẹ́ ní ọ̀tọ̀. Kí ni ìta fi jẹ́ ní ọ̀tọ̀? Jésù ti wá sáyé, ó sì ti rú láti wá run ṣe ìṣòro, ó sì ríṣẹ́ yẹn ṣe. Èjì ènìyàn ló jẹ́ wípé kí ni ó kú lórí ọ̀la gbogbo ayé kọjá, ó jìyà àtúntò sí ra fi adéládẹ́gùn, bẹ́ẹ̀ ni afaṣọ rẹ̀ ya, a sì gbé kọ́gi, akànlọ́wọ́ ọ̀tún akànlọ́wọ́ òsì akànlẹ́sẹ̀ àtúntún yà ní ọ̀kànlẹ́gbẹ̀, ẹ̀jẹ̀ jáde ní gbogbo àwọn agbọ̀n wọ̀nyí tí a ti gbé kàn, ẹ̀jẹ̀ yẹn wá tún wá kàn lẹ́lẹ̀. A lè rí pé ìgbà tẹ́jẹ̀ kàn lẹ́lẹ̀, kí ni tó ṣẹlẹ̀? Aṣọ ìkélé tẹ́ḿpìlì fàyà, òkùnkùn ṣubúlẹ̀ ní òjijì, ìtótún jẹ́ pé láàrin wákàtí bíi mélòó kan ìmọ́lẹ̀ tó wá ṣẹ̀tún padà wá, ìtótúmọ̀ sí wípé kí ni ogun, ègún àti májẹ̀mú ti gbogbo agbára tí ṣagbára òkùnkùn àti ti Sátánì Jésù ti ṣe kí ni ó ti pa wọ́n run. So gbogbo ẹnikẹ́ni yòówù kóhùn tó bá wá jẹ́, tó bá ti gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà rẹ̀, tó ti yí padà sọ́dọ̀ Ọlọ́run, tó sì ti gba ọ̀rọ̀ Ọlọ́run, tó sì rìn nínú ìfẹ́ rẹ̀, kò sí lọ́wọ́ lábẹ́ ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ mọ́, ó ti wà nínú ìdáláre Ọlọ́run. Kò wá sí gbogbo ẹ̀sùn kankan tá a lè fi kàn mọ́, kò ní mú èso kankan jáde rárá bó ti wò ó kéré tó, nítorí pé kí ni Ọlọ́run ti dá irú gbogbo àwọn tí wọ́n ti gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà láre, bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí wọ́n ti dúró nínú ìfẹ́ rẹ̀, tí wọ́n sì rìn nínú ìfẹ́ àti àṣẹ rẹ̀, gbogbo wọn pátá l'Ọlọ́run ti dá láre. So fún ìdí èyí, kí wá ní tán, kí wá dé tó jẹ́ pé ayé mi sì tún fi wà bó ṣe wà, jẹ́ pé mo tún ní àwọn ìlà kọjá lẹ́yìn ìgbà tí a sọ wípé Jésù ti kú, ó sì ti jíde fún mi láti dùn gbogbo iṣẹ́ èṣù, ṣọ̀tá àrùn àti ègún àti májẹ̀mú ọ̀run nínú ayé mi àti nínú ayé ẹnikẹ́ni tó bá gbà, gẹ́gẹ́ bí a ṣe wà nẹ́kọ̀ọ́ rẹ̀ pé ẹnikẹ́ni tó bá gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà rẹ̀, ó ti ti kíni, ó ti rí ìgbàlà àti ìyà nípẹ̀kun. Ṣùgbọ́n ẹni tí ó gbà, ó ti kú ikú, ó ti sì gba ìdálẹ́bi pátápátá. Mo sọ pé mẹ́kí ló tó jẹ́ pé nígbà tí mo tún gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà, nígbà tí mo tún kẹ́kọ̀ọ́ níwájú Ọlọ́run ní gbogbo gbà, nígbà tí mo tún pa òfin Ọlọ́run mọ́ ní gbogbo àti mo sì ń kíyèsí tí èrè kò rìn tí ìwùwàkuwà, kí ló tó jẹ́ pé mo tún fi ní ìdojúkọ, kí ló tó mo tún fi ní wàhálà, kí ló tó jẹ́ pé mo tún fi ṣùgbọ́n tó tún wà ní ayé mi. Gbọ́ mi, ọgbà Kristi ní Olúwa àti Olùgbàlà rẹ̀, ọjọ́ ti Ọlọ́run, ó rìn nínú ìfẹ́ rẹ̀, ìyẹn sọ pé kọ́mọ́ ní àwọn ìdojúkọ àti àwọn ìlépa àbí àwọn ṣùgbọ́n kan nínú ayé rẹ̀, dandan ni wà ní àwọn ṣùgbọ́n yẹn. Ṣùgbọ́n àwọn ṣùgbọ́n yẹn kìí ṣe ní ìdálẹ́bi àwọn ènìyàn àbí ọ̀tá ni ó mọ̀ wá nínú ṣùgbọ́n yẹn, bí kò ṣe wípé kí ni oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run àti títóbi Ọlọ́run ló mú ọlá àwọn ṣùgbọ́n yẹn kọjá, láti jẹ́ wípé kí ni kí ayé rẹ kó lè bá jẹ́ wonderful, ìyẹn miracle, ìyanu ni fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Ìyẹn ni wípé kí ni gbogbo àwọn ìlàkọjá àti ìdojúkọ rẹ wọ̀nyí ó wà nítorí pé kí ni kí a lè bá ti pàṣẹ rẹ mọ̀ wípé Ọlọ́run jẹ́ alágbára àti títóbi ni, ìyẹn pé ká lè fi ṣe ìyanu àti agbára Ọlọ́run àti títóbi Ọlọ́run hàn nípa lára rẹ ni gbogbo àwọn ìlàkọjá tó ìlàkọjá yẹn. Nítorí pé tó bá ní àwọn ìlàkọjá yẹn, tó bá ní àwọn ìdojúkọ yẹn, tó bá ní àwọn ìrírí wọ̀nyí, àwọn ènìyàn lè gbà wípé kí ni Ọlọ́run jẹ́ Ọlọ́run alágbára, ẹni tó lè ṣe ohun gbogbo nínú gbogbo. Ìwọ gangan fúnra ara rẹ, kí ohun tó ṣẹlẹ̀, ọmọ ríra rẹ bẹ́ẹ̀ tó kí ni tó ti pé, tó ti mọ́, tó sì ti yẹ, tó sì dára jùlọ. Ó yọ wà mú kọ́ káàárẹ̀ ọkàn láti mọ jẹ́ alágbára nínú àdúrà láìsinmi àti ní àṣálẹ́, èyí tí kò yẹ kí ó wáyé, nítorí pé kí ni gẹ́gẹ́ bí kìrìsẹ́nì, gẹ́gẹ́ bí ikọ̀ àtìríjú Ọlọ́run, gẹ́gẹ́ bí àyànfẹ́ Ọlọ́run, gẹ́gẹ́ bí ojúlówó Ọlọ́run, a gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń gbàdúrà láìsinmi àti ní àṣálẹ́ nígbà gbogbo, ní ọjọ́ gbogbo, nítorí pé Sátánì àti ìjọba òkùnkùn ní gbogbo wọn pátápátá àtàwọn ẹni bí ni wọn ò fìgbà kan sinmi láti mọ gbàdúrà, wọn ò fìgbà kan sinmi láti mọ lépa àwọn àyànfẹ́ níbi, wọn ò fìgbà kan sinmi láti mọ wá ìṣubú gbogbo ènìyàn, àgàgà àwọn tí wọ́n jẹ́ ti Ọlọ́run,
àgàgà àwọn tí wọ́n gba Kristi Olúwa tó gbàlà, àgàgà àwọn tó jẹ́ wípé kíni wọ́n ní àfojúsùn wípé kíni ìjọba ọ̀run kò gbọ́dọ̀ bọ́ sọ́dọ̀ mọ́ wọn lọ́wọ́, àgàgà àwọn tí wọ́n jẹ́ ológo ńlá, àwọn tí wọ́n bá ti jẹ́ ológo, àwọn tí wọ́n bá ti ní ògo, kò sí ni Sátánì àti ìjọba òkùnkùn àwọn ìka ènìyàn àwọn ẹni bí wọn ò sinmi láti mọ lépa wọn, láti dí wọn lọ́wọ́, láti rí ògo lò àti láti já wọn wálẹ̀. So gbogbo àwọn ìlàkọjá tí ẹnì kankan wà ìlàkọjá ó wà láti mọ mú kí a lè fi títóbi Ọlọ́run àti agbára Ọlọ́run hàn láyé wa ni àti nínú ọ̀rọ̀ ayé wa, kí ìtàn wa kó tún lè dùn gbọ́, kó lè dùn ròyìn, kí àwọn gẹ́gẹ́ fúnra wa ká lè jẹ́ alágbára nínú Ọlọ́run. So fún ìdí èyí ohun tí ẹ̀kọ́ wa ń kọ́ wa ní òwúrọ̀ yìí òun náà ni wípé kíni má ṣe banújẹ́ lórí gbogbo lórí gbogbo ohun tí ò ń dojúkọ àbí tí ò ń là kọjá. Má ṣe rí gbogbo ìlàkọjá rẹ, ìdojúkọ rẹ àbí wàhálà àbí ìṣòro tó wà nínú rẹ gẹ́gẹ́ bí òkè ńlá ìtọ́jẹ́ wípé kíni ó wú ọ̀gá jù ọ lọ àbí ó wú jù lọ àbí ohun tí o kò lè dojúkọ. Rí gẹ́gẹ́ bí èyí bẹ̀rẹ̀ sí pé ìdánwò láti tinú kíláàsì kan bọ́ sínú kíláàsì mìíràn, láti di ibi kékeré bọ́ sí ibi ńlá. So fún ìdí èyí wá múra rẹ lọ́kàn gírí, wá múra lọ́kàn lé kó sì sára gírí kó wá tẹ̀síwájú nínú ìlépa rẹ ní láti mọ lépa ìjọba Ọlọ́run, wá tẹ̀síwájú láti mọ lépa bó ní ìran rere rẹ yóò sì wá sí ìmúṣẹ. ìjọ pè fún ọ wípé kíni kó túbọ̀ mọ bá Ọlọ́run rìn ju bó ṣe rìn lọ, kó ju bó ṣe bá rìn tẹ́lẹ̀ lọ, kó túbọ̀ wá ojú rẹ Ọlọ́run ju bí òsín bá tẹ́lẹ̀ lọ, kí ìlépa rẹ nínú ìfẹ́ Ọlọ́run, nínú kíkà, nínú kẹ́kẹ́kọ̀ọ́, ní dúró, ní sísàánú ọ̀rọ̀ Ọlọ́run kó tó wá pọ̀ sí ju ti àtẹ̀yìnwá lọ. A rí pé nípa ṣíṣe léyìí ó sì rí wípé kíni nígbà tí àkókò bá tó láti fi títóbi àtagbára hàn nínú ayé rẹ, ọwọ́ kan ni yóò ṣe kíni ni a fi títóbi agbára àti ìyanu Ọlọ́run hàn nínú ayé rẹ. So fún ìdí èyí ìlàkọjá rẹ kìí ṣe fún ti kú, kìí ṣe fún ti ìparun-dídé, kìí ṣe fún ti ìyà, kìí ṣe fún ti òṣì, kìí ṣe pé láti fi dójú tì ọ́, kìí ṣe láti fi ọ́ ṣẹlẹ́yà. Ọlọ́run kìí dójú tì àwọn tirẹ̀, Ọlọ́run kìí fẹ́ àwọn tirẹ̀ ṣẹlẹ́yà, Ọlọ́run kìí fẹ́ àwọn tirẹ̀ ṣẹ̀sìn, ṣùgbọ́n ọmọ ṣe wọ́n ní ògo lójoojúmọ́ ni. Amen. Ọlọ́run mọ gbé àwọn tirẹ̀ ga lójoojúmọ́ ni, Ọlọ́run mọ bọ́lá fún àwọn tirẹ̀ lójoojúmọ́ ni, Ọlọ́run mọ mú àwọn tirẹ̀ ìmọ̀ pọ̀ wọ́n lé, ìmọ̀ ṣe wọ́n ní ẹni pàtàkì nígbà gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo yòówù kó wù kí wọ́n lè dé. So fún ìdí èyí Ọlọ́run jẹ́ kó di mímọ̀ fèmí àti ẹ wípé kí ni àwọn nǹkan tí mo ń là kọjá, kò sí bí ìkẹyẹ ti lè lágbára tó, kò sí bó sì lè burú tó. Mo gbọ́dọ̀ mọ̀ wípé kí ni láti lè fi títóbi ọwọ́ Ọlọ́run alààyè hàn nínú ayé mi ni. Kí ni àwọn nǹkan tó ń lọ kọjá, ìyìn mi ò fẹ́ mọ̀ kí ni àwọn nǹkan náà, bó ló ṣe lágbára tó, bó ló ṣe burú tó, bó ló ṣe pẹ́ tó nínú wàhálà yẹn. Ọlọ́run fẹ́ kó yí ọ wípé kí ni kìí ṣe fún nǹkan méjì, ṣùgbọ́n láti lè fi gbé ògo òun Ọlọ́run alààyè ga nínú ayé rẹ ni. Jésù fẹ́ kó di mímọ̀ fún ọ wípé kí ni láti lè fi títóbi òun hàn nínú ayé rẹ ni. So ohun tó nídìí ni wípé kí ni tẹ̀síwájú, má ṣe dẹ́sẹ̀ dúró, tẹ̀síwájú, má ṣe padà sẹ́yìn, dúró lójú ọ̀nà èyí tó wọn Ọlọ́run alààyè tó ń tọ́ sí, tó ń kọ́ sí, tó ń darí rẹ nígbà gbogbo. Má ṣe yà sọ́tún àbí yà sósì kúrò nínú ojú ọ̀nà yẹn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ túbọ̀ pọ̀ ní ọgbọ́n, ìmọ̀ àti òye àti agbára, àbí mọ̀ béèrè fún àkọ̀tun ọgbọ́n, ìmọ̀ àti òye àti agbára láti lè mọ̀ ṣe ìfẹ́ òun Ọlọ́run alààyè àti ti Jésù Kristi, pàápàá jùlọ láti mọ̀ ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Jésù Kristi. Nítorí pé oníkíni onígbàtẹ́yìn bá ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi, ìgbà ilẹ̀ yìí di ọ̀rẹ́ mi, ìgbà ilẹ̀ yìí sì di tèmi. Kò wá sí ohunkóhun kan tẹ́ béèrè ní orúkọ mi lọ́wọ́ Bàbá tí ẹ kò ní rí gbà. Amen. Ẹ jẹ́ ká jẹ́ ẹni tó tẹ̀síwájú lábẹ́ kí ìdojúkọ wa kó lágbára tó, lábẹ́ kí gbogbo ohunkóhun tí ẹnì kọ̀ọ̀kan wa lè mọ̀ là kọjá kó burú tó. Ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká ṣe kíni, ẹ jẹ́ ká dúró lórí ẹsẹ̀ wa, ẹ má jẹ́ ká yẹsẹ̀, ẹ má jẹ́ ká bojú wẹ̀yìn, ẹ jẹ́ ká dúró lójú, ẹ jẹ́ ká máa rìn lójú ọ̀nà tọ́lọ́run fi wá sí, ẹ jẹ́ ká tún wà nínú ìdarí ìtọ́ni àti ìkọ́ni Ọlọ́run. Nítorí wípé Ọlọ́run fẹ́ wa, ó sì ní ìran rere fún wa, ó sì ní èrò rere fún wa, ó sì ní àwọn nǹkan mèremère tó fẹ́ fàyè wa dá lára. Èyí tó fi jẹ́ wípé kíni
ó mú wa lọ́kàn lójoojúmọ́ láti mọ mú wa wà níwájú rẹ̀, láti mọ mú wa gbọ́ ohùn rẹ̀, láti mọ mú wa gbọ́ ọ̀rọ̀ rẹ̀, láti lè mọ kí ni àwọn ìgbésẹ̀ tó yẹ ká gbé àti ohun tó yẹ ká ṣe, ibo ló yẹ ká rìn sí àti ibi tó yẹ ká rìn sí, ibo ló yẹ ká jókòó sí àti ibo ló yẹ ká jókòó sí, àti pé kí ni ohun tó ń retí láti ọ̀dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa, kí ni ohun tó ń retí látọ̀dọ̀ mi, kí ni ohun tó ń retí látọ̀dọ̀ rẹ̀. So èyí ń fi yé wa wípé kí ni òun sì wà pẹ̀lú wa láti fàyè wa dára rere, òun ò wà pẹ̀lú wa láti fàyè wa dára búburú, bẹ́ẹ̀ ni òun ò sì fọwọ́ lẹ́rán lórí ọ̀rọ̀ ayé wa, ṣùgbọ́n ohun gbogbo ló ní àkókò tirẹ̀. So nígbà tí àkókò bá tó láti búyọ nínú ayé wa, òun Ọlọ́run alààyè yóò búyọ nínú ayé wa. Irú rẹ̀ ní títọ́ ọkùnrin, ẹ gbọ́, wọ́n ní láti ìgbà tí a ti lóyún, láti inú oyún láti bí ní afọ́jú, láti inú oyún títí bí àkókò ìkílódé tí Ọlọ́run ò fi là lójú, nítorí pé àkókò òtítù tí Ọlọ́run fi ṣe kíni o, tí ó là lójú. Nítorí pé àti kékeré ẹ̀ tí ojú rẹ̀ bá là, àwọn yóò ní gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́. Wọ́n sọ wípé kíni, kì í ṣe Ọlọ́run ló gbàlà, bílẹ̀ tí ń pè oògùn tí wọ́n ń lò fún ni. Ṣùgbọ́n ẹ wo bí gbogbo àwọn òbí ẹ ṣe lé sáré sọ́tún sáré sósì, gùnkè sókè gùnkè sósàlẹ̀, kò síbi tí wọ́n wọ̀ lọ láti wí pé kí ọmọ yìí kó lè ríran láti kékeré, ṣùgbọ́n kò ríran o. Nígbà tí wọ́n rí pé àwọn ti sá gbogbo pàtẹ agbára wọn tán tí kò ríran, wọ́n sì fi lẹ́bẹ̀, wọ́n gbà wípé eléyìí ayé tó wà ní wípé kó wọ́n mọ̀ ríran. Gẹ́gẹ́ bí èmi àti ẹ̀ táwọn èèyàn sọ nípa títí wáyé pé ayé táwa wá ayé mọ́ṣe rere ni, Ọlọ́run jẹ́ kó di mọ̀ wípé irọ́ ni. Ìtàwọn èèyàn sọ nípa tèmi wípé ayé mọ́ṣe rere, ayé mọ́rogolo ni mo wà ní, Ọlọ́run jẹ́ kó di mọ̀ fèmí àti ẹ lónìí wípé irọ́ ni. Ìtàwọn èèyàn sọ nípa tiẹ̀ náà wípé kí ni, ayé mọ́rogolo, ayé mọ́ṣe rere lọ wá, ayé ìpọ́njú, ayé mọ́rọmọ bí, ayé mọ́rọkọfẹ́, ayé mọ́raya ní, ayé mọ́rìṣẹ́ṣe ni ọ wá. Ọlọ́run jẹ́ kó di mọ̀ wípé kí ni o, irọ́ ni. So àkókò ń bọ̀ tó mú fi títóbi àtagbára òun hàn nínú ayé rẹ̀, àkókò ń bọ̀ tó mú fi títóbi àtagbára iṣẹ́ ìyanu òun hàn nínú ayé mi. So ẹnì kọ̀ọ̀kan wa, ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú ìdarí, ìtọ́ni àti ìfinimọ̀nà Ọlọ́run. Ẹ jẹ́ ká tẹ̀síwájú láti mọ gbọ́ ìkọ́ni àti ìtọ́ni àti ìdarí Ọlọ́run nínú ìrìn àjò wa gbogbo, ká sì mọ ṣe gbogbo gẹ́gẹ́ bí Ọlọ́run bá ṣe béèrè lọ́wọ́ wa. Ẹ jẹ́ ká wá wo nǹkan kan tó ṣẹlẹ̀. Mo gbé tó bá di ìgbà míì àmọ̀ kan á dé síbẹ̀ yẹn, bóyá ní ọ̀la àbí níjọ́ Monday. A rí wípé Jésù ṣe àwọn ìgbọ́gbẹ́, ó ṣe àwọn kankan, ó wá padà ṣe fún afọ́jú yìí ìpín kíni kó lọ wẹ̀ ní odò, ó sì lọ wẹ̀, ó sì padà ríran padà. Ìyẹn ni wípé kíni àkọ́kọ́ ní bíbẹ̀ yìí, ohun tí tọ́lọ̀ fẹ́ kémi àti ká mọ̀ ní wípé kíni gbogbo ìsàrí ìlàkàkà wa àti eré tá à ń sá lójoojúmọ́ yẹn, òun kọ́ ni ó lè gbà wá, òun kọ́ ló lè mú wa já gbagba, òun kọ́ ló lè mú wa rí ògolo, òun kọ́ ló lè mú wa bọ́lọ̀ gbogbo tí à ń pè ní àìrọ́mọ bí, àrọ́kọfẹ́, àráya ní, àbí àìríṣẹ́ṣe àbí ohun mìíràn, kí ni ohun yòówù tí ẹnì kankan wà lè máa là kọjá. Nítorí pé ìlàkọjá ẹnì kankan ọ̀tọ̀ọ̀tọ̀ ni. So kìí ṣe nípa àárẹ̀ sísá wa, kìí ṣe nípa ọgbọ́n ìmọ̀ àti òye wa láti lè borí gbogbo àwọn kan, bí kò ṣe wípé kíni nípa agbára òun Ọlọ́run alààyè. So fún yìí ká fira wa lọ́kàn balẹ̀, kálukú wa ká má sì kóra wa lọ́kàn gbóná, ká má sì kára wa lọ́kàn sókè, ká má sì dá girigiri bóra wa, ká sì má fàyè sílẹ̀ fún ẹnikẹ́ni láti dá girigiri bó wa. Àgàgà ká má sì fàyè sílẹ̀ fún Sátánì láti lo àwọn àǹfààní yẹn láti gbé wa ṣubú àbí láti mú wa kọsẹ̀ níwájú rẹ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ ká fàyè sílẹ̀ fún òun Ọlọ́run alààyè láti ṣiṣẹ́ òun bó ti tọ́ bó ti yẹ. Ohun kan táwa nídìí ní ojoojúmọ́ ni wípé kíni ká mọ wà níwájú rẹ̀, láti mọ yìn, láti mọ gbéga, láti mọ sọ nípa títóbi rẹ̀, láti mọ gbọ́ ohùn rẹ̀, láti mọ gbọ́ ọ̀rọ̀ rẹ̀, láti mọ kíni tó yẹ kàn fún mi láti ṣe, kíni tó kàn fún ọ láti ṣe, irú ìgbésẹ̀ wo ló yẹ kí n gbé, irú ìgbésẹ̀ wo ló yẹ kó gbé, ibo ló yẹ kí n rìn sí àti ibi tí ó yẹ kí n rìn sí. Ohun tí èmi àti ẹ tó yẹ ká mọ retí nígbà gbogbo, tó yẹ ká mọ képe Ọlọ́run lórí nígbà gbogbo ni. Nígbà tá a bá ṣe léyìí, á rí wípé kíni kò ní sí àní tàbí ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà Ọlọ́run yóò sì bẹ̀rẹ̀ sí jẹ́rìí ìwà láàyè rẹ̀ àti agbára inú ayé wa. Àwọn kan bẹ́ẹ̀ jẹ́ pé kíni Ọlọ́run máa ń fi wọ́n pamọ́ pé kí wọ́n má ní owó ní àárọ̀ àti ní ọ̀sán, nítorí pé tí wọ́n bá ní àárọ̀ tí wọ́n bá ní ọ̀sán yóò jẹ́ wàhálà àti ẹrù fún wọn, wọ́n sì ní mọ̀ yẹn, yóò wá jẹ́ kó di àkókò yìí ìrọ̀lẹ́ àbí alẹ́ kí wọ́n tó ní, wọ́n sì tún ní owó yẹn ní àkókò yẹn, bó ti àwọn yóò sọ pé ilẹ̀ ti ṣú, lọ́dọ̀ Ọlọ́run ilẹ̀ ò ṣú. Àkókò tí Ọlọ́run fún wọn láǹfààní àti lówó sí,
ìgbà yẹn ni wọ́n gbádùn ìgbádùn tí wọ́n gbádùn yẹn ìgbádùn tí wọ́n jẹ yẹn yóò kọjá èyí tí wọ́n jẹ láti àárọ̀ títí di ọ̀sán kó tó wá kan alẹ́ nítorí wípé kí ni ètò Ọlọ́run ni kì í ṣe ètò ènìyàn. So èmi àti ẹ jẹ́ ká fàyè sílẹ̀ fún ètò Ọlọ́run láti mú kí Ọlọ́run kó fi ayé wa dára rere. So ní kúkúrú èdè ẹ má ṣe jẹ́ kí a wo ìlàkọjá wa ìṣòro wa ìyà tá à ń jẹ àbí ohun tó ń pọ́n wa lójú lọ́wọ́ báyìí àbí ohun táyé fi ń gán wa tí wọ́n fi ń yẹ̀yẹ́ wa gẹ́gẹ́ bí ìṣòro kan tó yẹ kó mú wa kó níwájú Ọlọ́run, tó yẹ kó mú wa kọ̀yìn sí Ọlọ́run, tó yẹ kó mú wa sọ̀rọ̀ òdì sí Ọlọ́run, kó yẹ kó mọ ríra wa ká mọ ríra wa gẹ́gẹ́ bí aláìpé aláìṣẹ̀ àbí wípé bóyá ẹ̀ṣẹ̀ àwọn ẹbí àwọn nǹkan là ń jẹ. No, ẹ jẹ́ ká gbà wípé gbogbo làkọjá wa láti mú kí gbogbo ogun àti nǹkan jẹ́ ti Ọlọ́run ni. Ọlọ́run fẹ́ fàyè wa dára rere ìtí ẹ gbé nípasẹ̀ títì mi nípasẹ̀ títì ẹ nípasẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa níbi gbogbo láyé. Àwọn yóò bẹ̀rẹ̀ sí ní Ọlọ́run lógo, ọ̀pọ̀lọpọ̀ àwọn yóò sì bẹ̀rẹ̀ sí gba Jésù Kristu ní Olúwa àti Olùgbàlà. Tá a bá tẹ̀síwájú tá a bá débi tí ọkùnrin ti gbé tí Jésù ti gbé wọ ọkùnrin sàn tó sì ríran, a rí wípé àwọn tí wọn gba Jésù Kristu lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí gba Jésù Kristu. Àwọn tí wọn tọ̀ Jésù Kristu lẹ́yìn wọ́n bẹ̀rẹ̀ sí tọ̀ Jésù Kristu lẹ́yìn. Ọkùnrin yẹn gangan fúnra rẹ̀ ibi tí ó dé rí ó débẹ̀. Àwọn tí wọ́n ti wá pé tí wọ́n bá rí ìwé ṣe bẹ́ẹ̀ pé wọ́n rí yàn, àwọn fúnra wọn ránṣẹ́ sí láti pé kọ́ wá àwọn fẹ́ bá sọ̀rọ̀. Gbogbo ọ̀rọ̀ tí ò lẹ́nu ọ̀rọ̀ láti lè sọ ní ìjọ yẹn ó bẹ̀rẹ̀ sí lẹ́nu ọ̀rọ̀ láti lè sọ. Tó bá jẹ́ pé àwọn obìnrin bá sì ti rí iṣẹ́ tí wọ́n rí iṣẹ́ tó bẹ̀rẹ̀ sí rìn láti kékeré ni gbogbo ìtọ́gbà ní àkókò yẹn kan bá ti gbà yìí yẹn. So kí èmi àti ẹ̀ka lè dẹni tí ó ní ìtọ́ga tó tayọ jùlọ tó sì ní ògo tó ga tó tayọ jùlọ lọ́fà tọ́lọ̀ fi fàyè sílẹ̀ kí tá à ń là kọjá yìí ká mà là kọjá, lọ́fà tọ́lọ̀ fi fàyè sílẹ̀ kí n tó dojúkọ wá yìí kó lè dojúkọ wá, lọ́fà tọ́lọ̀ fi fàyè sílẹ̀ kí gbogbo tí ń ṣẹlẹ̀ sí wa kó lè mọ́ ṣẹlẹ̀ sí wa nítorí pé kí ni kí ayé wa kó lè fọ̀ nínú ògo tí ó ga, kí gbogbo ayé lè mọ̀ wípé lẹ́yìn Ọlọ́run kò sí ẹlòmíràn, kí àwa gẹ́gẹ́ fúnra wa ká lè mọ̀ wípé kí ni Ọlọ́run ni Ọlọ́run, lẹ́yìn rẹ̀ kò sí Ọlọ́run kankan mọ́, ká lè fi gbogbo gbẹ́kẹ̀lé wa àti ìrètí wa sínú Ọlọ́run wípé òun nìkan ló lè ṣe, lẹ́yìn rẹ̀ kò sí ẹlòmíràn tó lè ṣe. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta kó sì bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọ̀rọ̀ rẹ iyebíye tó fún mi láǹfààní láti lè gbọ́ ní òwúrọ̀ rẹ, fún ohùn rẹ ètò tó fún mi láǹfààní láti lè gbọ́ ní òwúrọ̀ rẹ. Bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayé rẹ bàbá mọ́dá gbogbogbò padà sọ́dọ̀ mi, mo sọ wípé ṣe fún ọ̀rọ̀ rẹ iyebíye tó fún mi láǹfààní láti lè gbọ́ ní òwúrọ̀ rẹ, fún ohùn rẹ àyè tí ó tó fún mi láǹfààní láti lè gbọ́ ní òwúrọ̀ rẹ, nípa oore ọ̀fẹ́ àtàánú rẹ. Bàbá mọ́dá gbogbogbò padà sọ́dọ̀ rẹ, ọmọ mọ́dá gbogbogbò padà sọ́dọ̀ rẹ, ẹ̀mí mọ́ mọ́dá gbogbogbò padà sọ́dọ̀ rẹ. Atóbi jù bàbá gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn. Ògo ní forúkọ rẹ bàbá, ògo ní forúkọ rẹ ọmọ, ògo ní forúkọ rẹ mímọ́. Ayérayé ọmọ ṣe o, ológo jùlọ ọmọ ṣe o, olórí ọ̀fẹ́ ọmọ ṣe o. Ìbẹ̀rẹ̀ àtọ́gbẹ̀yà gba ọpẹ́, gba ẹ̀yìn mi, gba ọpẹ́, gba ẹ̀yìn mi, gba ọpẹ́. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ayérayé mo dá gbogbogbò padà sọ́dọ̀ rẹ nítorí pé ìlàkọjá ayé mi, ìṣòro ayé mi, ìdojúkọ ayé mi, gbogbo tí ń ṣe ìpọ́njú ẹ̀gàn ayé mi, gẹ́gẹ́ bí mo ti gbọ́ ohùn rẹ àti ọ̀rọ̀ rẹ ní òwúrọ̀ yìí, àkókò ti tó tí wọ́n yóò mú kó di ẹ̀rí rere fún mi tí gbogbogbò sì jẹ́ tirẹ̀. Gba ọpẹ́ àti ìyìn mi, àdúrà rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bàbá Ọlọ́run ayérayé, mo dá gbogbo ògo ìyọ̀rá padà sọ́dọ̀ rẹ, mo dá gbogbo ìyàtúgbò padà sọ́dọ̀ rẹ. Èyí fún àní gbogbo ìlàkọjá ayé mi, gbogbo ìdojúkọ ayé mi, gbogbo ṣùgbọ́n ayé mi, gbogbo ẹ̀gàn àtàkùkọ ayé mi. Ooo nípasẹ̀ ọ̀rọ̀ rẹ àti òun rẹ tí mo gbọ́, ó ń fi mí lọ́kàn báyìí wípé àkókò tó ìgbà náà dé, àní tí gbogbo ẹ̀ yóò jà sí ẹ̀rí, yóò jà sí ògo, yóò jà sí ire. Ìjẹ́ pé àní àwọn ènìyàn àìnípasẹ̀ bẹ́ẹ̀ àní wọ́n bẹ̀rẹ̀ sí yorùkọ ológo, àní wọ́n bẹ̀rẹ̀ sí gba Jésù Kristu nígbà ìgbàlà, wọ́n sì bẹ̀rẹ̀ sí yí padà sí ọ̀dọ̀ Ọlọ́run àlàyé. Bàbá mo yìn ọ́ lógo, àní mo gbórúkọ rẹ ga, mo fọ pé yàtọ̀ forúkọ rẹ, mo sọ wípé o ṣé bàbá, mo sọ wípé o ṣé ọmọ, mo sọ wípé o ṣé ẹ̀mí mímọ́. Ayé rẹ máa gba ọpẹ́ àti ìyẹn ètò pé ìkorò àti ìdààmú àti ṣùgbọ́n àti àìlera ayé mi, gbogbo ìdojúkọ ayé mi ó di ohun àwátì láti àkókò yìí lọ. Ètò pé àkókò náà ti dé o àti ọ̀ yóò fòpin sí gbogbo ẹ̀ tí ó sì di èrè fún gbogbo dá gbogbo ìwọ̀n. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ayé mo dá gbogbo ògo padà sọ́dọ̀ nítorí wípé kíni ayé mi bẹ̀rẹ̀ sí ní fọ nínú ògo láti sísìn lọ.
ayé mi ṣe kí ni ó bẹ̀rẹ̀ sí ní fọhùn nínú ògo láti sin lọ tí gbogbo agbára tó fi jẹ́ Ọlọ́run ni nítorí pé kí ni ó ti fi mí lọ́kàn balẹ̀ pé ìwọ ti dá mi láre kò sí dá lẹ́bi àti ìfinisùn kankan fún mi mọ́. Ẹ̀gbọ́n tó sọ ni wọ́n ní kí ni wọ́n ní tí ta ló ṣe kí ni ta ló jẹ̀bi ta ló ṣẹ̀ ṣé ọkùnrin yẹn ni àbí àwọn òbí rẹ̀. Jésù sọ pé nọ́nọ́nọ́ ẹnìkan kan ṣẹ̀ èyí tó túmọ̀ sí pé wọ́n ti dá ọkùnrin ẹlẹ́bi wípé ó ṣẹ̀ ni àbí wọ́n ti dá àwọn òbí rẹ̀ lẹ́bi wípé ó ṣẹ̀ ni ṣùgbọ́n Jésù jẹ́ kó di mímọ̀ fún èmi àti ẹ̀yin wípé kí ni gbogbo ẹ̀sùn táwọn èèyàn fi kàn wá òun ti sọ́jà asán òṣèdòfo so èmi àti ẹ̀yin òun ti dá wa láre èyí tó túmọ̀ sí wípé kí ni ká fira lọ́kàn balẹ̀ gbogbo ìlàkọjá wa yóò di ohun ìtàn láti àkókò yìí láti ṣinṣin lọ. Àdúrà ọpẹ́ rẹ̀ láì Olúwa ó ṣé mo dúpẹ́ torí wípé gbogbo ìlàkọjá ayé mi gbogbo ìdojúkọ ayé mi gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ àtàánú tí mo rí gbà lọ́dọ̀ rẹ̀ tí wọ́n fi dá mi lójú pé ó ti dá mi láre ó sì mi ò sí lábẹ́ ìdálẹ́bi àti ìfinisùn kankan. Bàbá gba ọpẹ́ àti ìmí. Àdúrà ọpẹ́ rẹ̀ dá ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Ayé rẹ̀ bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ mo dá gbogbo yìí padà sọ́dọ̀ rẹ̀ mo sọ wípé o ṣe fún ìfinilọ́kànbalẹ̀ tó fi mí lọ́kànbalẹ̀ ní ọ̀kọ̀ọ̀kọ̀ òye láìjẹ́ kó di mọ̀ fún wípé kí ni èmi ò sí lábẹ́ ìdálẹ́bi kankan mọ́. Àdé mi ti bọ́ lọ gbogbo ìfinisùn àti ìdájọ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ mi ti wọ́n ti dá mi láre nípa àánú àti ìrọ̀fẹ́ ògo ní fún orúkọ rẹ̀ èyí ní fún orúkọ rẹ̀. Ayérayé èyí tó ń fìdí rẹ̀ múlẹ̀ wípé àìní gbogbo ìlàkọjá àti dojúkọ mi àdéláyé pẹ̀lú àìjìnà nípa agbára àti àṣẹ rẹ̀ yóò dá sí ẹ̀rí yóò já sí ire yóò já sí ẹ̀rí ayọ̀ yóò já sí ire èyí tí gbogbo ìlú yóò sì bọ́ ti pàṣẹ mi mọ̀ wípé ìwọ́dọ̀ Ọlọ́run ológun jùlọ ó ṣe bàbá ó ṣe ọmọ ó ṣe ẹ̀mí mímọ́ atóbi jùlọ bàbá gba ọgbẹ́ àti ìyẹn ológun jùlọ gba ọgbẹ́ àti ìyẹn gbogbo ògo ìyẹn ọlá ni mo dá padà sọ́dọ̀ rẹ gbogbo ògo ìyẹn ọlá ni mo dá padà sọ́dọ̀ rẹ sẹ́ mo ṣe ọlọ́ba àwọn ọba tó létí tó gbà òròyé ètò pé wọ́n gbọ́ tèmi àní fún ìfinọ́kànbalẹ̀ wípé àdé mi ti bọ́ lọ́gbó tí ṣe ìdálẹ́bẹ̀ àti ìfinisọ àwọn ènìyàn àní mi ti bọ́ lọ́gbó tí ṣe ìdájọ́ ènìyàn gbogbo pátá àní wọ́n sì ti dá mi láre àní kò sí ìdálẹ́bẹ̀ kankan fún mi mọ́ fún ìdí èyí àní láyè pé láì ṣe àkókò òtútó èyí tí ìwọ yóò mú wọnú ògo àti ìrírí mi lọ èyí tí ayé mi bẹ̀rẹ̀ sí fọnú ògo tó pé ìwọ yóò fi agbára rẹ hàn ìwọ yóò sì yẹ arógun ní ayé mi ògo ní fún orúkọ rẹ bàbá ògo ní fún orúkọ rẹ ọmọ ògo ní fún orúkọ rẹ mímọ́ àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù amen. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run wọ́n tó ní dáríjì lọ́dọ̀ kálímọ̀ bẹ̀rù rẹ̀ àánú oore ọ̀fẹ́ àti ọ̀dọ̀ ni mo béèrè fún ṣàánú fún mi bójú rẹ̀ látòrí tẹ̀mí mọ́ wa dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí èmi mọ́ra mi ní ẹlẹ́ṣẹ̀ èmi ò ní àwáwí kan tí mo fẹ́ sí níwájú rẹ̀ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí nínú àánú àti oore ọ̀fẹ́ rẹ̀ ètò tàtọ́ ga jùlọ. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Ọlọ́run àánú Ọlọ́run oore ọ̀fẹ́ Ọlọ́run ojú rere bójú rẹ̀ láti orí tẹ̀mímọ́ rẹ wá èyí tó ń pè wọ́n ló ní ìdáríjì lọ́dọ̀ kálímọ̀ bẹ̀rù rẹ mo béèrè fún ìdáríjì bàbá dáríjì mi àní mi mọ́ra mi ní ẹlẹ́ṣẹ̀ aláìpè aláìyẹ ènìyàn búburú bàbá àánú oore ọ̀fẹ́ àtújú rẹ ni mo béèrè fún Olúwa bójú láti orí tẹ̀mímọ́ bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa aṣọ mi di mímọ́ Olúwa dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ayé sọ mi di mímọ́ àní dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí bàbá aṣọ mi di mímọ́ Olúwa fi àánú rẹ bẹ̀ mí wò Olúwa ní gbogbo orí kọjá ẹ̀ṣẹ̀ mi náà àánú ni mo béèrè fún bàbá àánú ni mo béèrè fún ọmọ àánú ni mo béèrè fún ẹ̀mí mímọ́ ní ìṣẹ̀lẹ̀ ayé lọ́kàn àní ẹ̀bùjú láti orí tẹ̀mí mọ́ ẹ dárí gbogbo àṣìlẹ̀ mi jì mí ẹ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ẹni gbogbo orí kọjá mi nìkan ìsọ mi di mímọ́ nípa àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run nínú oore ọ̀fẹ́ àtàánú rẹ̀ tó ga jùlọ fi ẹ̀jẹ̀ Jésù Kristi pa gbogbo tí ṣàkọsílẹ̀ ẹ̀ṣẹ̀ mi àti àṣírí mi rẹ̀. Gbọ́ mi mo ní kó béèrè fún ẹ̀jẹ̀ Jésù àti oore ọ̀fẹ́ náà ìyẹn ní wípé kí ni gbogbo ìfinisùn àti ìdájọ́ àti ìdálẹ́bi àwọn ènìyàn búburú kọ́ lọ sọ̀dà san lórí ayé rẹ̀ nítorí pé ẹ̀jẹ̀ Jésù Kristi òun lẹ̀jẹ̀ tí ó dá ẹnìkọ̀ọ̀kan láre fún gbogbo àwọn tí wọ́n bá sátọ̀ Jésù àti wọ́n sátọ̀ Ọlọ́run lọ. Ẹ̀jẹ̀ Jésù Kristi la fi rẹ́ ẹnìkọ̀ọ̀kan wá padà so kò sẹ́ni tí ẹ̀jẹ̀ Jésù Kristi dá láre tí ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ti ń pè ìdálẹ́bi kan yóò tún wá fún mọ́ so ìdí mo sọ pé kó béèrè fún ẹ̀jẹ̀ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run nínú oore ọ̀fẹ́ àtàánú rẹ̀ fi ẹ̀jẹ̀ Jésù Kristi pa gbogbo tí ń ṣàkọsílẹ̀ ẹ̀ṣẹ̀ mi rẹ̀ fi ẹ̀jẹ̀ Jésù Kristi pa gbogbo tí ń ṣàṣedédé mi rẹ̀ Olúwa nínú àánú àti oore ọ̀fẹ́ rẹ̀ fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀ mí mọ́ sọ mi di mímọ́
nínú àánú àti oore-ọ̀fẹ́ fẹ́ ẹ̀jẹ̀ Jésù Kristi dá mi láre ní gbogbo ọ̀nà jẹ́ kí n láyé ọ tọ́nà bá fi ẹ̀jẹ̀ Jésù Kristi pa gbogbo tí ń ṣàkọsílẹ̀ àti ẹ̀ṣẹ̀ rẹ gbogbo àwọn tí wọ́n fi ọ́ sùn yẹn àwọn ni wọ́n padà jẹ̀bi gbogbo àwọn tí wọ́n dá ọ lẹ́bi yẹn tí wọ́n sì dájọ́ yẹn tí wọ́n dá ọ lẹ́bi yẹn irú ìdájọ́ yòówù kó kí wọ́n ṣe fún ọ àwọn ni wọ́n forí ara wọn kó bẹ́ẹ̀ gẹ́gẹ́ tọ́nà bá fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ ọmọ ẹ̀jẹ̀ Jésù wẹ̀ ọmọ tó sọ ọ́ di mímọ́ kí ni àwọn nǹkan tá a ti ṣe sínú ayé rẹ tó ń fa wàhálà àti ogun sínú ayé rẹ gbogbo wọn pátá ó bàjẹ́ nìyẹn gbogbo wọn pátá ó ti kí ni ó bàjẹ́ wọn kò ní pátágbára kan lórí ayé rẹ mọ́ tọ́nà bá ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀ ọmọ tó sọ di mímọ́ ọ̀rọ̀ tó sọ wípé kò sí oúnjẹ olóró kan tí wọ́n ṣe sinmi tí ó ṣe níbi òun yóò bẹ̀rẹ̀ sí wá sinmi ṣe yẹn pé kò ṣiṣẹ́ ibi kan tí wọ́n lè ṣe sí ọ tí ó ràn mọ́ nítorí pé a ti fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀ mọ́ a ti sọ di mímọ́ gbogbo tá a bá sọ di mímọ́ nìyẹn àní ká má ṣe pè ní ewu ọmọ yẹn pé gbogbo tí ń ṣe ibi kò tó gbọdọ̀ kàn mọ́ tó bá tó wá fẹ̀jẹ̀ Jésù Kristi dá ọ láre ó túmọ̀ sí wípé kí ni gbogbo ẹnikẹ́ni tó bá tún dìde ìdájọ́ mìíràn gbogbo ẹni tó bá tún dìde ogun mìíràn sí ọ láti dá lẹ́bi lójú ẹsẹ̀ èyí yọ wá mú kí ọ̀rọ̀ tí a ti sọ láti ẹ̀dọ̀ Ọlọ́run wípé ẹni tó bá ṣe kí ni ẹni tó bá sọ pé òun fẹ́ rọ ní gbèkùn òun fúnra rẹ̀ ní ọ̀dọ̀ sí gbèkùn èyí ni ó mú ọ̀rọ̀ Ọlọ́run wá sí ìmúṣẹ tó sọ wípé ẹni tó bá fi ọ́ rí lèmi ò fi rí ẹni tó bá fi ọ́ bú lèmi ò fi bú ẹni tó bá súre fún ọ lèmi ò súre fún ẹni tó bá gbógun ẹni tí bá bọ́jà lèmi ò bàjẹ́ àṣùgbọ́n ẹni tó bá gbógun tì ọ máa parun nítorí pé kí ni ẹ̀jẹ̀ Jésù Kristi Ọlọ́run ti fi dá ọ láre pátápátá so mo lérò wípé ní tí mo sọ yìí ó ti yé ẹnì kọ̀ọ̀kan wa porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run nínú oore ọ̀fẹ́ àtàánú rẹ̀ fi ẹ̀jẹ̀ Jésù Kristi pa gbogbo tí ìṣàkọsílẹ̀ ẹ̀ṣẹ̀ mi rẹ̀ fi ẹ̀jẹ̀ Jésù Kristi fi nu gbogbo àṣedédé mi nù pátápátá nínú àánú àti oore ọ̀fẹ́ rẹ̀ fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀ mí mọ́ sọ mi di mímọ́ fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀ mí mọ́ fi ẹ̀jẹ̀ Jésù Kristi sọ mi di mímọ́ nínú àánú àti oore ọ̀fẹ́ rẹ̀ fi ẹ̀jẹ̀ Jésù Kristi dá mi láre ní gbogbo ọ̀nà àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá mo béèrè fún ẹ̀jẹ̀ Jésù Kristi ní orúkọ Jésù ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo pè ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo pè ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo pè ọ̀yá nínú àánú àti ìrọ̀fẹ́ rẹ̀ fi ẹ̀jẹ̀ Jésù Kristi ọ̀yá fi pa gbogbo tí ìṣàkọsílẹ̀ ẹ̀ṣẹ̀ mi rẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi ọ̀yá fi nu gbogbo orúkọ jẹ́ ẹ̀ṣẹ̀ mi nà ẹ̀jẹ̀ Jésù Kristi ọ̀yá fi pa gbogbo tí ìṣàṣedédé àti àdára mi rẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi nínú àánú àti ìrọ̀fẹ́ Ọlọ́run ọ̀yá fi wẹ̀ mímọ́ ọ̀yá fi sọ mi di mímọ́ nípa oore ọ̀fẹ́ àtàánú ètò ọ̀gá jùlọ ẹ̀jẹ̀ Jésù Kristi ọ̀yá fi wẹ̀ mímọ́ bàbá fi sọ mi di mímọ́ ànífẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀ mímọ́ ànífẹ̀jẹ̀ Jésù Kristi sọ mi di mímọ́ fẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀ mímọ́ ànífẹ̀jẹ̀ Jésù sọ mi di mímọ́ nínú àánú àti ìrọ̀fẹ́ rẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi ọ̀yá fi dá mi láre ní gbogbo ọ̀nà Ọlọ́run ayérayé nínú àánú àti ìrọ̀fẹ́ rẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi ọ̀yá fi dá mi láre ní gbogbo ọ̀nà ẹ̀jẹ̀ Jésù Kristi ọ̀yá fi dá mi láre ní gbogbo ọ̀nà bàbá ṣàánú fún mi nínú àánú àti ìrọ̀fẹ́ fẹ̀jẹ̀ Jésù Kristi pa gbogbo ìṣàkóṣẹ̀ṣẹ̀ mi rẹ̀ fẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀ mímọ́ ànífẹ̀jẹ̀ Jésù dá mi láre ní gbogbo ọ̀nà àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi ò fi mọ́ dúró nínú ìfẹ́ rẹ̀ nínú àṣẹ nínú ìlànà rẹ̀ nínú bí ìdojúkọ mi ti lè lágbára tó bí ìdojúkọ mi ti lè le tó Olúwa kọ́ mi fún ẹ̀mí àti agbára láti lè mọ́ dúró lórí ẹsẹ̀ mi àti láti lè mọ́ rìn níwájú rẹ̀ déédéé ètí yọ pé Sátánì àjọbọ kòkòrò òní náfààní àti lè gbé mi ṣubú kò níwájú rẹ̀ nítorí pé tí ó bá sí iná ẹ̀mí àti agbára Ọlọ́run nínú ayé ènìyàn Sátánì ó ní pàtàkì láti lè gbéyàn ṣubú nígbà tí ẹ̀ bá wà nínú ìdánwò tá a sì ń là kọjá yìí kìí ṣe ìdánwò láti parun ṣùgbọ́n láti sọ wá dálágbára àti láti mú wa gòkè sí ni láti mú kókó wa ògo ayé ẹnì kọ̀ọ̀kan kó tó búyọ ní bó ṣe búyọ ni ṣùgbọ́n àwọn àkókò yẹn ni Sátánì mọ́ wá láti gbé ènìyàn ṣubú èyí ni tí Jésù àti Ọlọ́run fi alọ́kànbalẹ̀ wípé gbogbo tó ṣẹlẹ̀ sí wa yìí kìí ṣe nítorí pé a ṣẹ̀ kìí ṣe nítorí pé a jẹ́ aláìdára kìí ṣe nítorí pé a jẹ́ èèyàn búburú ṣùgbọ́n ká lè fi títóbi àti ṣe ìyanu Ọlọ́run wọn ni a fi ń dojúkọ gbogbo nǹkan wọ̀nyí káàbà gan ti ká lè jẹ ẹni tó ní èrè tó sì lè máa ròyìn títóbi Ọlọ́run pẹ̀lú ìgboyà pẹ̀lú ẹ̀rí tó dájú ló fi mú alágbègbè ìlà kọjá yìí so fún díẹ̀ yìí káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayé ayé kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ etí gbogbo ìdojúkọ tí mo lè mọ̀ dojúkọ gbogbo ìlàkọjá tí mo lè mọ̀ ìlàkọjá bó ti wù kọ́ lágbára tó èmi ò fi ní yí ẹsẹ̀ kó lójú ọ̀nà rẹ̀ bẹ́ẹ̀ ni èmi ò fi ní bojú wẹ̀yìn kó nínú ìfẹ́ rẹ̀
Olúwa kún mi fún ẹ̀mí àtagbára rẹ. Àdúrà rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá, mo béèrè fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ, èyí tí mi ò fi ní yẹsẹ̀ àníkó lójú ọ̀nà rẹ, èyí tí mi ò fi ní bojú wẹ̀yìn àníkó nínú ìfẹ́ rẹ, lábẹ́ bó ti wù kí ìlà kọjá àti dojúkọ bí àníkó nípa àti agbára tó. Bàbá, iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ, àní láti lè mọ dúró lójú ọ̀nà rẹ nínú ìfẹ́ rẹ, nínú àṣẹ rẹ, láti lè mọ tẹ̀síwájú nínú ìfẹ́ àti ìlànà rẹ. Bàbá gbé wọ̀ mí lódìdí. Olúwa kún mi fún agbára, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́. Ayé rẹ bàbá kún mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ sẹ́. Olúwa kún mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ní orúkọ Jésù Kristi. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Káwọ́ méjèèjì sókè. Olúwa kún mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára. Ìdí ìdojúkọ àti ìlàkọjá mi kò fi ní jẹ́ ohun tí ó fún mi, tó mú mi bọ́ sọ́wọ́ Sátánì àti ìjọba ogun àti ọ̀tá láti lè ṣubú kù níwájú rẹ̀. Ọlọ́run kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí tí gbogbo ìlàkọjá àti ìdojúkọ mi kò fi ní fún Sátánì ní agbára àti ogun láti lè gbé mi ṣubú àbí láti lè mú mi kù níwájú rẹ̀. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá, iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ dà, ọ̀yà gbé wọ̀ mí ní odidi. Èyí tí Sátánì àti ìjọba òkùnkùn àti àwọn ẹni gbogbo mo fi ní nípa àti agbára láti lè gbé mi ṣubú kúrò níwájú rẹ nínú gbogbo ìlàkọjá àti ìdojúkọ mi gbogbo. Èyí tí ẹ̀mí gẹ́gẹ́ òfin ní bọ́ sínú pápá àti Sátánì ìjọba òkùnkùn àti àwọn ìkànnì ẹbí gbogbo pátá nínú ìlàkọjá mi. Olúwa kún mi fún ẹ̀mí àti agbára rẹ, Olúwa kún mi fún ẹ̀mí àti agbára rẹ. Iná ẹ̀mí àti agbára rẹ ni mo bẹ̀rẹ̀ gbé wọ̀ mí ní odidi. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo bẹ̀rẹ̀ gbé wọ̀ mí ní odidi. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo bẹ̀rẹ̀ gbé wọ̀ mí ní odidi. Láti kọ́ bá kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Káwọ́ méjèèjì sókè. A lọ nígbà kẹta. Ayérayé kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí tí èmi ò fi jẹ́ iná àti àrá nínú rẹ̀, láti mọ ohun gbogbo tí ń ṣiṣẹ́ èṣù àti iṣẹ́ ọ̀tá àti iṣẹ́ òkùnkùn run ní gbogbo ọ̀nà mi, nínú ìlàkọjá mi gbogbo, nínú ìdojúkọ mi gbogbo. Ọlọ́run kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àti àṣẹ rẹ̀ pàápàá, èyí tí èmi ò fi lè mọ run gbogbo tí ń jẹ́ ọ̀tá èṣù àti gbogbo agbára òkùnkùn run nínú ìdojúkọ mi àti nínú ìlàkọjá mi gbogbo. Kí ni ilé yìí? Òun ní pé ọgbọ́dọ̀ gbàgbájá pé nínú gbogbo ìlàkọjá rẹ̀ ó lè mọ borí Sátánì àti ìjọba òkùnkùn nígbà tí wọ́n bá yọjú sí ọ. Ẹ wo Job, ẹ wo tójú Sátánì, ẹ wo tí Sátánì fojú rẹ̀ rí, ṣùgbọ́n tó dé agbára Ọlọ́run tó wà nínú ayé rẹ̀. Gbogbo bí Sátánì ṣe dàlámù tó, ó ṣẹ́gun Sátánì. Ìwọ náà gbọ́dọ̀ lè ṣẹ́gun Sátánì nínú gbogbo ìdojúkọ àti ìlàkọjá rẹ̀, nítorí pé Ọlọ́run fẹ́ fògo rẹ̀ hàn nínú ayé rẹ̀ ni, ṣùgbọ́n Sátánì kò fẹ́. Sátánì kò fẹ́. So káwọ́ méjèèjì sókè. Ọlọ́run kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí àti àṣẹ rẹ̀, èyí tí mo fi máa run èṣù àti iṣẹ́ èṣù wọn àti ọ̀tá àti gbogbo agbára wọn run nínú gbogbo ìlàkọjá àti ìdojúkọ yòókù ilé wa. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá, mo béèrè fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí tí èmi fi mọ ọrùn gbogbo tí ṣiṣẹ́ èṣù ọ̀tá àti èṣù gbogbo àti gbogbo agbára wọn pápátá nípa àṣẹ rẹ̀ bàbá yá gbé wọ̀ mí lódìdí. Àní iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àti àṣẹ rẹ̀ bàbá yá gbé wọ̀ mí lódìdí, èyí tí mo fi mọ ọrùn ṣèṣù ọ̀tá àti gbogbo àti ègún wọn àti gbogbo wọn pápátá àti gbogbo agbára wọn, àìrínú gbogbo ìlàkọjá àti dojúkọ mi, àní nígbà tí wọ́n bá dìde sí Olúwa kún mi fún ẹ̀mí àtàbà ti lè mọ orun wọn pátá, àní gbogbo tí ń jẹ́ ọ̀tá, gbogbo tí ń jẹ́ èṣù àti agbára òkùnkùn àti gbogbo agbára wọn, iná ẹ̀mí àti agbára rẹ̀, àyè láti lè mọ ọrùn agbára àti ní ẹ̀mí àti àṣẹ rẹ̀ sẹ̀, àyè láti mọ ọrùn gbogbo iṣẹ́ wọn àti ọ̀tá wọn àti agbára wọn pápátá, àyè nínú ìdojúkọ àti ìdàkọjá mi wọlé gbogbo. Olúwa gbé wọ̀ mí, Olúwa gbé wọ̀ mí, Olúwa kún fún ẹ̀mí mímọ́, Olúwa kún fún agbára rẹ̀, Olúwa kún fún ẹ̀mí mímọ́, Olúwa kún fún agbára rẹ̀. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ Olúwa gbé wọ̀ mí lójijì, iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ Olúwa gbé wọ̀ mí lójijì ní orúkọ Jésù. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. À ń lọ nígbà kẹrin. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí tí ayé mi fi mọ́ gba ìyanu rẹ̀ ní ojoojúmọ́, láti mú kí ayé ènìyàn mọ́ gba ìyanu àti ẹ̀rí rere Ọlọ́run ní gbogbo gbà. O nídìí agbára àti ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè nínú ayé rẹ̀. Gẹ́gẹ́ bí o ti ń tẹnu mọ́, Sátánì fẹ́ kí èèyàn gba ìyanu Ọlọ́run
kì í sì fẹ́ kí ẹ̀rí Ọlọ́run kó bẹ̀rẹ̀ ní àìkó tẹnu yẹn jáde, kì í fẹ́ kí èèyàn yin Ọlọ́run lógo. Ó ti mọ̀ pé nígbà tí èèyàn bá ti gba ìyanu Ọlọ́run dandan ni èèyàn ó ṣe kí ni èèyàn yin Ọlọ́run lógo. Èyí tí Sátánì fẹ́ nìyẹn. Èyí tó jẹ́ pé wọn náà o gbọ́dọ̀ mọ béèrè fún ilé mímọ́ àtàgbára Ọlọ́run alààyè kí ìyanu Ọlọ́run kó lè bá mọ jẹyọ nínú ayé gbà gbogbo. Ẹ rí Daniel, ó gbàdúrà sọ Ọlọ́run, Ọlọ́run sì gbàdúrà rẹ̀, èsì àdúrà rẹ̀ Ọlọ́run fi ránṣẹ́ sí Daniel. Sátánì sì lọ sójú ọ̀nà, ó sì lọ da áńgẹ́lì tí ó wà gbére Daniel fún ọ̀dà dúró lọ́nà. Daniel wá ń retí èsì àdúrà kò rí gbà. Ọ̀pọ̀lọpọ̀ pé Daniel náà òun náà òtútù nínú àdúrà ló tún kí àdúrà mọ́lẹ̀ lọ́nà tó pé mo ti gbàdúrà rẹ̀ ó ní náà òun ò tí ì rí. Nígbà tó lọ́wọ́ kì í ṣe orí pé kí ni ìjọba Sátánì ni wọ́n dá èsì àdúrà Daniel dúdú. Sórí pé a ní ìdí agbára láti mú kí ìyanu Ọlọ́run kọ́mọ̀tì yọ nínú ayé wa. So orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, káwọ́ méjèèjì sókè. Ayé rẹ kún mi fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀. Èyí tí èmi ò fi lè mọ gba ìyanu ẹnu ojoojúmọ́ tẹ́nikẹ́ni ò fi ní sí láti lè mọ dá ìyanu mi dúró àbí dá ìyanu mi nù. Ìtí ìwọ Ọlọ́run ti ṣètò fún ayé mi, àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá, iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, ètí ayé mi, iṣẹ́ mi, ilé àtọ̀dọ̀ mi àti ìrìnàjò gbogbo, àyè ọmọ gba ìyanu ayọ̀ dúdú lọ́dọ̀ àtọ̀dọ̀ rẹ̀, àyè ọmọ gba ìyanu rẹ̀ nígbà gbogbo, yọmọ gba ìyanu rẹ̀ nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní ọdún lóòrèdóòrè. Ayé mi ọmọ kún fún ìyanu ayọ̀ nígbà gbogbo, èyí tí ọmọ mú kí mo ní ẹ̀rí rere ayọ̀ ní ojoojúmọ́. Olúwa gbé wọ̀ mí o, Olúwa kún fún ẹ̀mí mímọ́, Olúwa kún fún agbára rẹ̀, Olúwa iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, àrí tí ẹnikẹ́ni ò ní nípa àti agbára láti mọ yí ìyanu mi dànù, láti mọ darí ìyanu mi síbò mi, láti mọ darí gbogbo tí ń ṣe ìyanu ayọ̀ mi, rere mi síbò mi. Olúwa gbé wọ̀ mí lódìdí, bàbá kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára. Iná ẹ̀mí àti agbára rẹ̀, èyí tí mo fi mọ gba ìyanu látọ̀dọ̀ lójoojúmọ́, èyí tí mo fi mọ gba ìyanu ayọ̀ tí ẹni ojú mi fi mọ pọ̀ fún ẹ̀rí lójoojúmọ́, tí ọpẹ́ mi fi mọ pọ̀ sí ojú níwájú rẹ̀. Gbé wọ̀ mí lódìdí, Olúwa kún mi fún agbára rẹ̀. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. À ń lọ nígbà karùn-ún. Gbọ́ mi, láti wọnú ìyanu lọ, láti mọ gba ìyanu, o nídìí kọ́ ọmọ kí ló yẹ kó ṣe àti ìgbésẹ̀ tó yẹ kó gbé. So káwọ́ méjèèjì sókè. Ayé rẹ̀ yẹ kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àti àṣẹ rẹ̀ pẹ̀lú èyí tí mo fi pọ̀ ní ọgbọ́n, tí fi pọ̀ ní ìmọ̀, tí fi pọ̀ ní òye àti ìmísí rẹ̀ láti mọ àwọn ìgbésẹ̀ tó yẹ kí n gbé àti ohun tó yẹ kí n ṣe ní àkókò kọ̀ọ̀kan láti wọnú ìrírí mi àti ìyanu mi lọ. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá, mo béèrè fún iná ẹ̀mí mímọ́, ìmísí, agbára àti ọgbọ́n, ìmọ̀ àti òye rẹ̀ àti àṣẹ rẹ̀ pẹ̀lú èyí tí mo fi lè mọ pọ̀ nígbà gbogbo nínú rẹ̀ láti lè mọ àwọn ìgbésẹ̀ tó yẹ kí n gbé àti tó yẹ kí n ṣe ní àwọn àkókò kọ̀ọ̀kan láti wọnú ìrírí mi lọ, láti lè wọnú ìyanu mi lọ, láti wọnú ìgbéga mi lọ. Èyí tí ayé mi ó sì mọ kún fún ògo àti ìlógo rẹ̀ nígbà gbogbo. Bàbá, ó yá kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀, ó yá kún mi fún agbára rẹ̀, ó yá kún mi fún àṣẹ rẹ̀, ó yá àní ẹ̀mí mímọ́, agbára àti àṣẹ rẹ̀ ni mo béèrè fún o. Ó yá gbé wọ̀ mí lódìdí, èyí tí mo fi mọ pọ̀ ní ọgbọ́n, ìmọ̀, òye àti ìmísí rẹ̀ láti lè mọ àwọn ohun tó yẹ kí n ṣe, àwọn ìgbésẹ̀ tó yẹ kí n gbé, àwọn ohun ìrìn tó yẹ kí n rìn, àbí tó yẹ kí n yà sí láti wọnú ògo àti ìrírí àti ìrẹ́rẹ́ mi lọ, àbí láti wọnú ìṣeré mi lọ. Bàbá, èyí tí ayé mi ó sì mọ kún fún ògo àti ìrírí ayọ̀ nígbà gbogbo. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára. Iná ẹ̀mí àti agbára ni mo fi máa gbé wọ̀ mí. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ọwọ́ tí ó lé lọ sókè. À ń lọ nígbà kẹfà, káwọ́ méjèèjì sókè. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí jẹ́ pé gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ pátápátá, ohun gbogbo tí wọ́n lọ́wọ́ àlè dá pátápátá, wọ́n bẹ̀rẹ̀ sí rí náà rí mi láti mọ ṣe mí lóore. Wọ́n bẹ̀rẹ̀ sí tọ̀ mí wá láti mọ ràn mí lọ́wọ́ àti láti mọ gbé mi lórí sókè. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá, mo béèrè fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àti àṣẹ rẹ̀ tí ó yá gbé wọ̀ mí lódìdí. Bàbá, kún mi fún ẹ̀mí mímọ́, ó yá kún mi fún agbára, ó yá kún mi fún àṣẹ rẹ̀, èyí tí gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ pátápátá, ohun gbogbo tí wọ́n lọ́rẹ̀ pátápátá, àní wọ́n bẹ̀rẹ̀ sí rí lórí mi, àní láti mọ ṣe mí lóore, àní wọ́n bẹ̀rẹ̀ sí tọ̀ mí wá láti ibi gbogbo onígun mílẹ̀ àgbàdo ayé, àní láti mọ ọkọ̀ tí mi ṣe mí lóore, láti mọ ràn mí lọ́wọ́, láti sọ mí di òkè, láti sọ mí di ẹni òkè, láti sọ mí di orí pátápátá, láti sọ mí di ológo. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára rẹ̀, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún àṣẹ rẹ̀,
Olúwa kún fún ẹ̀mí mímọ́, Olúwa kún fún agbára rẹ̀, Olúwa kún fún ẹ̀mí mímọ́, Olúwa kún fún àṣẹ rẹ̀. Èyí tí gbogbo ti ṣiṣẹ́ wà àti gbogbo tí wọ́n dápátá àní wọ́n bẹ̀rẹ̀ sí rí ìlọrí mi àní láti sọ mi di ògo àti oní òkè àti ẹ̀jẹ̀ nílà àní láti sọ mi di aláṣeyọrí ayọ̀ oríire gbogbo. Olúwa kún fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ sẹ́ni orúkọ Jésù. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta lọ nígbà keje. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí kì yóò sẹ́nikẹ́ni kan èyí tí ò lè dá mi dúró mọ́ láti ṣe rere àbí láti tayọ láti rógòlò àti láti gba gbogbo tí ń ṣe tó mi padà. Ògo tó ti sọnù nínú ọ̀ràn mi láti gbà padà. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àti àṣẹ rẹ̀ èyí tí kì yóò sẹ́nikẹ́ni tí ò lè dá mi dúró àbí dí mi lọ́wọ́ àbí tako mi láti mọ ṣe rere láti mọ rógòlò láti tayọ àti láti mọ mú rere gbogbo mi wá sí ìmúṣẹ. Ògo tó ti sọnù nínú ọ̀ràn mi láti lè gbà padà. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá mo béèrè fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, mo béèrè fún àṣẹ rẹ̀ bàbá, àní mo béèrè fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, mo béèrè fún àṣẹ ayérayé. Ó yá gbóòwò mi lójijì, Olúwa gbóòwò mi lójijì, Olúwa gbóòwò mi lójijì. Èyí tí kì yóò ṣẹ́nikẹ́ni èyí tí ó lè dí mi lọ́wọ́ àbí dí mi lọ́nà àbí dá mi dúró àní láti lè mọ ṣàṣeyọrí ayọ̀ oríire àní láti lè mọ rógòlò àní láti mọ mú gbogbo rẹ̀ mi láti múṣẹ bàbá àní láti gba gbogbo tí ń ṣe ògo àní tó ti nù nínú ọ̀rọ̀ mi àní ògo tó sọ ní láti gba gbogbo rẹ̀ padà àní láti gbogbo kọ́ ògo padà nínú ọ̀rọ̀ mi yóò tó nùrọ̀ bàbá kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ sẹ́lẹ̀ bàbá gbé wọ̀ mí lójijì iná ẹ̀mí mímọ́ àti agbára àti àṣírí wa gbé wọ̀ mí lójijì àní gbogbo ògo oríire tó ti sọ nínú ọ̀rọ̀ láti gba padà àní láti mọ ní àṣírí àwọn oríire ètí ẹni kẹ́ni ò ní ṣe àní láti lè dèmí lọ́wọ́ àbí láti dèmí lọ́nà àbí láti takò láti yọ mí lẹ́nu Olúwa kún mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ bàbá kún mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ lórúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run láti òkè wá, Ọlọ́run láti òkè wá bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ ó yá súre fún mi bùkún mi ayé mi kó bẹ̀rẹ̀ sí ní gba ìyanu. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá ìwọ Ọlọ́run ọ̀gá ògo jùlọ ó láti òkè wá láti orí tẹ̀mí mọ́ rẹ wá bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ bàbá ọ̀yá súre fún mi bùkún mi ayé mi kó bẹ̀rẹ̀ sí ní gba ìyanu ní orúkọ Jésù bàbá súre fún mi ọ̀yá bùkún mi àní bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ ayé mi kó bẹ̀rẹ̀ sí ní gba ìyanu ìyanu ayọ̀ ìyanu oríire ìyanu oríire ìyanu oríire ìyanu àṣeyọrí ayé mi kó bẹ̀rẹ̀ sí ní gbà báyìí ní orúkọ Jésù Kristi Ọlọ́run ayérayé wọ Ọlọ́run ọ̀gá ògo láti orí tẹ̀mí mọ́ rẹ wá bàbá àní súre fún mi nígbà orí ọ̀fẹ́ àtàlù ìjọba yàrá súre fún mi ayé mi kó bẹ̀rẹ̀ sí ní gba ìyanu ayọ̀ ayé kó bẹ̀rẹ̀ sí gba ìyanu oríire ìyanu kó bẹ̀rẹ̀ sí gba ìrírí sẹ́ni agbára àti àṣẹ ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Ọlọ́run nítorí pé ìṣeun fẹ́ àánú rẹ wà ó dúró títí láéláé látòrí tèmi mọ́ rẹ wà fi orí ọ̀fẹ́ àtàánú rẹ súre fún mi nítorí pé ìṣeun fẹ́ àánú rẹ ó wà ó dúró títí láéláé látòrí tèmi mọ́ rẹ wà fi orí ọ̀fẹ́ àti àánú rẹ súre fún mi bí ìlọ́jọ́ ní ṣe mọ́ ó yá kí bẹ̀rẹ̀ sí ní gba ìyanu ayọ̀ gbogbo tí ń jẹ́ ìyanu ayọ̀ ìyanu ológo tó ga jùlọ ó yá kó bẹ̀rẹ̀ sí ní farahàn nínú ayé mi. Àdúrà rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá Ọlọ́run alágbára jùlọ nítorí pé ìṣeun fẹ́ àánú rẹ wà ó sì dúró títí láéláé nínú oore ọ̀fẹ́ àtàánú rẹ tó ga jùlọ bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ ó yá súre fún mi ayé mi kó bẹ̀rẹ̀ sí gba ìyanu ayọ̀ ayé mi kó bẹ̀rẹ̀ sí gba ìrí rere ayé mi kó bẹ̀rẹ̀ sí gba ìyanu ayọ̀ ayé mi kó bẹ̀rẹ̀ sí gba ìrí rere àní láti àkókò láti sin lọ Ọlọ́run ayérayé nítorí pé ìṣeun fẹ́ àánú rẹ wà ó sì dúró títí láéláé nínú oore ọ̀fẹ́ àti àánú rẹ tó ga jùlọ bàbá àìní látòrí tèmi mọ̀ rẹ wá súre fún mi àní gbogbo ọ̀nà ayé mi kó bẹ̀rẹ̀ sí gba ìyanu ayọ̀ ayé mi kó bẹ̀rẹ̀ sí gba ìrí rere ayé mi kó bẹ̀rẹ̀ sí gba ìyanu ayọ̀ ayé mi kó bẹ̀rẹ̀ sí gba ìrí rere Olúwa ayé mi kó bẹ̀rẹ̀ sí gba ìyanu ayọ̀ tí gbogbo agbára tó fi yọ ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Ibi báyìí ó lo àṣẹ ni ó pàṣẹ ni orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta mo pa ní àṣẹ gbogbo tí ń jẹ́ ìyanu ayọ̀ gbogbo tí ń jẹ́ ẹ̀rí rere gbogbo tí ń jẹ́ ìmúṣẹ
ìmúṣẹ ìlérí májẹ̀mú ayọ̀ yá bẹ̀rẹ̀ sí farahàn nínú ayé mi, bẹ̀rẹ̀ sí wọlé tọ̀ mí wá, bẹ̀rẹ̀ sí farahàn nínú ayé mi. Gbogbo tí ń jẹ́ àṣeyọrí ayọ̀, gbogbo tí ń jẹ́ ìrírí ayọ̀, gbogbo tí ń jẹ́ ìgbéga, gbogbo tí ń jẹ́ ìmúṣẹ ìlérí ayọ̀ rere, mo pa ní àṣẹ ni mo dára bí ilé ọjọ́ ní ṣe mọ́ ọyá bẹ̀rẹ̀ sí wọlé tọ̀ mí wá, bẹ̀rẹ̀ sí farahàn nínú ayé mi. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Mo pa ní àṣẹ ni èmi ọ̀dà lábàá gbogbo tí ń jẹ́ ìrírí rere ayọ̀, gbogbo tí ń jẹ́ ìyanu ayọ̀, gbogbo tí ń jẹ́ ìgbéga àti ìṣelógo, àní ní orúkọ Jésù Kristi pẹ̀lú agbára ẹ̀jẹ̀ Jésù Kristi ọyá bẹ̀rẹ̀ sí wọlé tọ̀ mí wá, ọyá bẹ̀rẹ̀ sí farahàn nínú ayé mi, ọyá bẹ̀rẹ̀ sí jẹ́ ìpín mi, ọyá bẹ̀rẹ̀ sí wọlé tọ̀ mí wá, bẹ̀rẹ̀ sí farahàn nínú ayé mi, bẹ̀rẹ̀ sí jẹ́ ìpín mi. Ẹ̀jẹ̀ Jésù ni mo pè o, ẹ̀jẹ̀ Jésù ni mo pè, àní ẹ̀jẹ̀ Jésù ni mo pè. Ẹ gbọ́, àní gbogbo tí ń jẹ́ ìran rere ayọ̀, gbogbo tí ń jẹ́ ìlérí ìmúṣẹ ìlérí ayọ̀ gbogbo, àní ìran rere ayọ̀ gbogbo, àṣírí ayọ̀ gbogbo, àní ògo tuntun, àní ohun ìyanu ayọ̀, ó yá ní orúkọ Jésù ẹ̀bẹ̀rẹ̀ sí wọlé tọ̀ mí wá bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́, àní ẹ̀bẹ̀rẹ̀ sí wọlé tọ̀ mí láti àkókò lọ bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ ṣe àṣẹ ní kì í sábà ọyá ẹ̀bẹ̀rẹ̀ sí wọlé tọ̀ mí wá. Ayé mi gba ìyanu ayọ̀, ayé mi gba ìrírí ayọ̀, ayé mi gba ìṣeré ayọ̀, àní láti àkókò lọ nípa agbára àti àṣẹ Ọlọ́run àrè tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ó yá àìní orúkọ bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ ayé gbogbo tí ń jẹ́ ìṣeré ayọ̀, ìmúṣẹ ìlérí rere gbogbo ọyá bẹ̀rẹ̀ sí wá sí mi ṣe ní ayé bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́, àìní ìrírí ayọ̀ bẹ̀rẹ̀ nínú ayé mi bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́, àṣẹ rere ayọ̀ bẹ̀rẹ̀ nínú ayé bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́, ìrírí ayọ̀ gbogbo bẹ̀rẹ̀ sí wá sí mi ṣe bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́, ayé mi bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run lógo, ṣẹ́mi àti ọ̀nà gbogbo bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run lógo, àìní ọjọ́ ṣe mi nípa agbára àti àṣẹ lọ́jọ́ bẹ́ẹ̀ ni agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Borúkọ Jésù lẹ́mẹ̀ta gbogbo ẹ̀yin olórí aláàánú alátìlẹyìn fún mi láti sọ mí di ogun ńlá tẹnikẹ́ni ò lè dojúkọ dé pé wọ́n borí ẹni òkè tí ò lè wálé mọ́, láti mú gbogbo ọ̀rọ̀ rere mi wá sí ìmúṣẹ, láti mú mi ṣàṣírí ayọ̀ ohun rere gbogbo ibi yóò kó wù kẹ́lẹ́ wà, ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ tá fi pàdé tẹ́ fi kàn mí lára tẹ́ fi rántí mi ṣe rere láti ṣe èyí ọ̀yá kọ́bẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Gbogbo ẹ̀yin olórí aláàánú olùrànlọ́wọ́ àti gbogbo ẹ̀yin alátìlẹyìn fún mi láti ibi mímọ́ wá, láti Síónì wá nípa agbára àti àṣẹ Ọlọ́run aláyé. Ẹ gbọ́ o, àní ẹ̀yin tá a ti yàn láti ṣe mí ní ògo, láti sọ mí di ògo ńlá èyí tẹ́nikẹ́ni ò lè dáwọ́ bò, àní ògo ńlá tẹ́nikẹ́ni ò lè dojúkọ lé yóò borí, láti sọ mí jẹ́ ní òkè tí ò lè wálé mọ́ láláì, àní láti mọ gbogbo ọ̀rọ̀ rere mi wá sí múṣẹ, àní láti mọ mú kí àṣírí ayọ̀ rere gbogbo kọ́ mọ jẹ́ ìpín mi, ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ èyí tẹ́ fi rántí mi ṣe rere, èyí tẹ́ fi kàn mí lára, ìṣẹ̀lẹ̀ tó máa ṣe àbí òyìnbó tó máa ṣẹlẹ̀ èyí tẹ́ fi pàdé ara wa alákòóyè akọ́bẹ̀sì ní ṣẹlẹ̀ báyìí ní orúkọ Jésù akọ́bẹ̀sì ní ṣẹlẹ̀ báyìí, àìní gbogbo akọ́bẹ̀sì ní ṣẹlẹ̀ báyìí nípa àṣẹ àti agbára Ọlọ́run akọ́bẹ̀sì ní ṣẹlẹ̀ báyìí, mo ní ní orúkọ Jésù Kristi akọ́bẹ̀sì ní ṣẹlẹ̀ báyìí, àìní orúkọ Jésù akọ́bẹ̀sì ní ṣẹlẹ̀ báyìí. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Àwọn tí wọ́n dá obìnrin lẹ́jọ́ ní àná, ìyẹn obìnrin tí wọ́n ní wọ́n mú nínú panṣágà, a rí i pé ìdájọ́ wọn gangan ló gbé àwọn gangan dè, ìdájọ́ wọn ló ṣe kí ni ló gbé àwọn gangan dè. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Gbogbo èyí tẹ́ pẹ́rẹ́ ní àfinisùn ayé mi, adámilẹ́bi, olùdánilẹ́bi ayé mi, olùyà tẹ́ ń ṣèdájọ́ mi fún ibi, mo ní láti àkókò ìlọ àti gbogbo agbára yín ọ̀yá ìdájọ́ yín gangan kọ́bẹ̀ sí dẹ́yìn gangan lẹ́bi kẹ̀sì irun dànù àti gbogbo agbára yín. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ẹ gbọ́ gbogbo ẹ̀yin àfinisùn ayé mi tẹ́ ń fi mí sùn nígbà gbogbo fún ibi, gbogbo ẹ̀yin onídàájọ́ tẹ́ ń ṣèdájọ́ ibi lórí ayé mi, gbogbo ẹ̀yin adánilẹ́bi tẹ́ ń dá mi lẹ́bi nígbà gbogbo, mo wí mo sọ mo pa ní àṣẹ ní orúkọ Jésù Kristi, nítorí pé Ọlọ́run gbé ọ̀rọ̀ rẹ̀ ga gbogbo orúkọ rẹ̀ lọ. Ọ̀yá láti àkókò yìí lọ ẹ̀jẹ̀ Jésù Kristi ti dá mi láàrin o, àìní mi ti bọ́ lọ́gbọ̀n tí ń ṣe ìdálẹ́bi, gbogbo ìdájọ́ yín, gbogbo ìdálẹ́bi tẹ́ dá mi lẹ́bi, àní gbogbo ẹ̀sùn tẹ́fi kàn mí, ọ̀yá tàbí ó yí lẹ́yìn lórí àti ẹ̀yin àti gbogbo agbára yín ọ̀yá ẹ̀rùn dànù, àti ẹ̀yin àti gbogbo agbára yín ọ̀yá ẹ̀rùn dànù, àti ẹ̀yin àti gbogbo agbára yín àní ẹ̀rùn dànù, àní orúkọ Jésù Kristi. Gbogbo ẹ̀sùn tẹ́fi kàn mí, gbogbo ìdájọ́ ibi jẹ́ ṣe nípa mi, àní gbogbo àní ẹ̀bí tẹ́ dá mi láti àkókò yọ nítorí pé ẹ̀jẹ̀ Jésù ti dá mi láre, àṣẹ Ọlọ́run ti dá mi láre, èmi bọ́ọ̀lù gbogbo tí ń ṣe ìfinisùn àti ìdájọ́ àti ìdẹ̀rẹ́bí yín ní orúkọ Jésù Kristi, àti ẹ̀yin àti gbogbo agbára yín ọ̀yá ìdájọ́ yín ó yí padà lé lórí ẹ̀rùn dànù, àti gbogbo agbára yín ẹ̀rùn dànù, àdẹ́sùn dànù, àti ẹ̀tí gbogbo agbára yín ní orúkọ Jésù. Agbàdúrà
ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run wọn tó ní gbogbo ògo ọ̀yá mọ gbogbo lọ títí láéláé ju bó ṣe ń gbogbo lọ. A túbọ̀ sọ agbára àti àṣà àti ní ẹ̀mọ́ rẹ̀ kalẹ̀ ju bó ṣe sọ kalẹ̀ láti mọ darí gbogbo láti mọ ṣàkóso gbogbo pátápátá àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Ìwọ Ọlọ́run ológo tó ní gbogbo ògo ọ̀yá àríjú tí àti ẹ̀yìn wà lọ ọ̀yá mọ gba gbogbo ògo ọ̀yá mọ gba gbogbo òye mọ jẹ́rìí agbára rẹ̀ mọ fi wà láyé rẹ̀ hàn mọ fi títóbi rẹ̀ hàn ju bó ṣe fi hàn lọ. Àníjẹ́ kó tó mọ di mímọ́ àti pé ìwọ náà níṣẹ́ àìlẹ́yìn rẹ̀ kò sí Ọlọ́run kankan mọ́ ọ̀yá sọ iná ẹ̀mí mímọ́ àti agbára àti àṣẹ rẹ̀ kalẹ̀ ju bó ṣe sọ kalẹ̀ lọ láti mọ mú wa gbọ́ ohùn rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ láti mọ mú wa gba èrè rẹ̀ àti tọ́lẹ̀ àti kọ́ rẹ̀ lójoojúmọ́. Olúwa sọ àṣẹ àti agbára àti dẹ́rẹ̀ mọ́ rẹ̀ kalẹ̀ wọ́n á tún mọ fọ́n ju bó ṣe fọ́n lọ wọ́n á tún mọ kọ́ wa ju bó ṣe kọ́ wa wọ́n á tún mọ darí wa ju bó ṣe darí wa lọ. Àní gbogbo ògo òyìn ọlá kó tó mọ jẹ́ tẹ pátápátá ju bó ṣe jẹ́ tirẹ̀ lọ wọ́n á tún mọ yìnyín rẹ̀ lógo bó ṣe rẹ̀ lógo. Àní ju àwọn ọjọ́ àwọn ọ̀sẹ̀ àwọn oṣù àwọn tó ti kọjá lọ wọ́n á tún mọ yìnyín rẹ̀ lógo síwájú àti síwájú ṣe títí la ó sì mọ yìí láti mọ gbóhùn. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Bá mi àtọlọ́run mi fún mi nírànwọ́ rẹ̀ kí lérò ka gbogbo ayé lọ́lá orúkọ rẹ̀. Bàbá mi àtọlọ́run mi Ọlọ́run mi fún mi nírànwọ́ rẹ̀ ọba ayérayé o kí lérò ka gbogbo ayé láìkú síbi kan ò lọ́lá orúkọ rẹ̀. Bàbá tó mọ ìhọ́ ọmọ bàbá mi àtọlọ́run mi bàbá tí kì í fọ̀rọ̀ mọ́ rẹ̀ ṣeré o fún mi nírànwọ́ rẹ̀ alátìlẹ́yìn tó tọ́ kí lérò ka gbogbo ayé tìmí lẹ́yìn ní gbogbo ọ̀nà lọ́lá orúkọ rẹ̀ ní orúkọ Jésù Kristi. Ayérayé adá gbogbo ògo yọra padà sọ́dọ̀ rẹ̀ ẹ̀mí àwọn wòlíì adá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ ìjìnlẹ̀ fẹ́ adá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ aláṣepé ohun rere gbogbo ọba ìyanu oníṣẹ́lá fọwọ́ tó wá agbára rẹ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ ṣàṣepé ẹ̀rọ ayé nìkọ̀ọ̀kan wa àwọn àtàmì àtẹ tí wọ́n gbọ́ wa tí wọ́n wò wá aṣọ gbogbo ṣe ní orúkọ Jésù gba àwọn pé àti yìn títí láwọn ìlànà gbọ́ orúkọ rẹ̀ ga ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Oore ọ̀fẹ́ ti bàbá oore ọ̀fẹ́ ti ọmọ oore ọ̀fẹ́ ti ẹ̀mí mímọ́ ọ̀dà wa láàrin pátápátá ìdálẹ́bi kankan kò ṣe fún wa mọ́ gbogbo àwọn afinisùn àwọn onídàájọ́ bíi àní gbogbo àwọn adánilẹ́bi gbogbo àwọn dánilẹ́jọ́ àní gbogbo àwọn akànnì níbi ní fún ibi láti àkókò yìí lọ ní orúkọ Jésù Kristi oore ọ̀fẹ́ ti bọ́bọ̀ ìmọ̀ ó gbé wa lékè gbogbo wọn bẹ̀rẹ̀ sí fọwọ́ ara wọn ṣera wọn ẹnìkọ̀ọ̀kan pátá àtàwátà níbẹ̀ níbí àtàwọn tí wọ́n gbọ́ wa tí wọ́n wò wá ẹnìkọ̀ọ̀kan bọ́ pátápátá lọ́gbọ̀ tí ń ṣe ìdálẹ́bi gbogbo apáta abọ́lọ́ gbogbo ìfinisùn àwọn ìka ènìyàn abọ́lọ́ gbogbo tí ń ṣe ìdájọ́ àwọn ìka ènìyàn ayé ẹnìkọ̀ọ̀kan wa ó bẹ̀rẹ̀ sí fọ̀ nínú ògo bẹ́ẹ̀ ni ìyanu Ọlọ́run ó bẹ̀rẹ̀ nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa ìran rere ẹnìkọ̀ọ̀kan bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ gbogbo ògo yìí sì jẹ́ ti Ọlọ́run pátápátá nínú ìdarí àtìtọ́ni Ọlọ́run láti mọ gbilẹ̀ nígbà gbogbo Ọlọ́run kò ní fi wá sí láti mọ kọ́ wa láti mọ darí wa láti mọ fi wá múlẹ̀ nígbà gbogbo àwa náà ní gbogbo gbà ní ọ̀tún láàmú fọ̀ nínú ògo ó sì mọ bóyá ojú tàti wá lọ bẹ́ẹ̀ ni orí kò yí padà nítorí pé oore ọ̀fẹ́ ti bàbá ọmọ fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ gbogbo ògo sì jẹ́ ti Ọlọ́run alààyè ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Hallelujah méje hallelujah 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 hallelujah.